ṣe rí kéèsì ọmọ Ṣéwù àti àáfà tí mo post yìí. Ṣorí tí n bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn tó bá dá sí ó máa jẹ gbà. Kó má jẹ́ èmi ni ọmọ Ṣéwù pé ní dìgbòlugi, kó jẹ́ ìyá oníyà àbí bàbá oníbàbà tí ó ṣe rí ló pè ní dìgbòlugi. Tí ẹnìyàn ò bá lè dí ó pẹ̀lú ẹ̀, màá dúró dè, máa ṣọ́, máa dúró díjọ́ tó máa wá fún mi, a wá jẹ ìyá ẹ̀ papọ̀. Má foko mi dáná mọ́, ọjọ́ kan lè yan. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú arákùnrin tí a mọ̀ sí ọmọ Ṣéwù. Ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ Ṣéwù. Ó sọ̀rọ̀ òní kọ́kọ́ lọ fún èèyàn, ṣùgbọ́n èèyàn tó bá lọ fún òun ó bá a fà gidi gan. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. Irú ọmọ Ṣéwù yìí tí wọ́n ti ṣèkà fún, tẹ́lómi ò sí láyé mọ́, tẹ́lómi ò ní confidence àti ṣe nǹkan kan mọ́. Tá bá wá rí àwọn ọmọ olórí burúkú tán ti ṣòfò dànù bí irú àwọn ilé yìí, tí a wá rí àwọn àáfàá kan wá stop ẹ pé má ṣe báyìí, irú nǹkan báyìí ò sí nínú Al-Quran. Àti irú olórí burúkú ọmọ Ṣéwù yìí àtàwọn àáfàá olórí burúkú bíi títí ẹ̀ tó ń lo as weapon láti lọ máa ṣèkà fáwọn èèyàn, gbogbo wọn ló máa jẹ gbà kapọ̀. Ṣé àwọn àáfàá tó dúró yìí ṣọ́ dáa jù mí lọ ni? Ṣọ́ ṣiṣẹ́ jù mí lọ ni? Ṣé wọ́n sin Ọlọ́run jù mí lọ ni? Ṣé wọ́n tó èèyàn sí ọ̀nà Islam jù mí lọ ni? Ṣé wọ́n ṣe ìgbìyànjú jù mí lọ ni? Kí ni lájorí ohun tí wọ́n ṣe ní ayé ká lè fi sọ pé ó jùrú ti tèmi lọ? Ìgbìyànjú wo làwọn àáfàá tó súnmọ́ olórí burúkú ọmọ Ṣéwù yìí, irú ìgbìyànjú wo náà ti ṣe láti stop ẹ̀ pé kó máa lọ fún àwọn èèyàn? Pàápàá jùlọ owó ìyá oníyà tí ò ṣẹ́ tí ò rẹ̀ òun pè ní dìgbòlugi. Ṣé àkọ́bí tèmi ò ju olórí burúkú ọmọ eléyìí lọ? Imagine kákọ́bí mi wá jókòó kó wá máa pè ìyá àti bàbá ẹ̀ ní dìgbòlugi. Èmi ò kì í ṣe olórí burúkú bí yín, ẹ̀yin olóṣì, ẹ̀yin tó ti tán fún, ẹ̀yin awáyé má ṣe rere tẹ́ ẹ máa sọ wípé kán má dé èèyàn kan lóhùn àbí kán má ta sí àáfàá kan. Tó o bá ti wá sórí cyberspace níbí láti búyẹ oníyà, wọ́n á búyẹ àti bàbá ẹ̀, wọ́n á bú àáfàá ẹ̀, wọ́n á bú pásítọ̀ ẹ̀. Torí fracas ló wá ṣe. Ẹni tí ò yá ni lówó, tí ò yá ni láṣọ, kò kí n pe ni lárugún. Reason mo ṣe ń ṣe show yìí láàárọ̀ yìí ni wípé sórí ọmọ Ṣéwù yìí, mo ti ń de ọmọ yìí tipẹ́tipẹ́. Mo ti wá ń de àwọn àáfàá tó súnmọ́ tipẹ́tipẹ́ kẹ́ ẹ gbọ́ mi. Mo ti ń sọ kò wá sọ́dọ̀ mi. Ìwọ tó sọ pé please remove this man, ó máa ṣankú kọ́dún yìí tó tán, ó máa ṣòfò ẹ̀mí ni. So kí ni ó special lára máa yìí? Mo fẹ́ mọ̀ nǹkan tó special lára máa yìí tó dúró ti olórí burúkú ọmọ yìí. Mo mọ̀ pé kò kí n ṣe bàbá ẹ̀, mo mọ̀ pé bàbá yìí kọ́ ni bàbá ẹ̀. Mo ní fọ́tò bàbá ẹ̀ lọ́wọ́, bàbá ẹ̀ ṣẹ̀ kú ni, mo ní fọ́tò yẹ́ ẹ̀ lọ́wọ́. Ìdí tí bàbá yìí ṣe wà ń bẹ̀ ni pé mo fẹ́ mọ contributions wọn sí ìgbésí ayé ọmọ olórí burúkú yìí. Mi ò tí ì wá bá bàbá yìí, mi ì tí ì ṣe show fún bàbá yìí, mi ì bú bàbá yìí. Mo kàn fẹ́ mọ̀ wípé kí ni contribution titi wọn láti stop olórí burúkú ọmọ yìí láti lọ máa bú àwọn tí ò ṣẹ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá yìí pé alẹ́ mo ṣì ń bọ̀ àṣẹ show fún wọn. Mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá yìí wípé ṣé ohun tànàbí sọ fún wọn pé kán máa fi pe èèyàn sí ọ̀nà Islam lórí burúkú ọmọ Ṣéwù yìí ṣe, tí mo fẹ́ béèrè nìyẹn. Mo fẹ́ because tírú bàbá yìí bá ti pe ọmọ yìí sẹ́yìn pé wá wọ́n ṣe ń pe èèyàn sí ọ̀nà Islam kọ́ rèé, a kì í fi Islam ṣe ìkà. Ọmọ olórí burúkú yóò ní graduate débi pé á jí á wá sọ pé ìyá oníyà dìgbòlugi ni. Sórí gbogbo ẹ̀yin àáfàá tẹ́ súnmọ́ ọmọ yìí, mo máa hùwà dìgbòlugi fún yín, ẹ̀ sùn bàbá ẹkún. Tó o bá fẹ́ ṣe content, lọ fi àwọn family member ẹ àtàwọn olórí burúkú àáfàá tó kó ẹ tí ò tọ́ ẹ, lọ fi wọ́n ṣe content. Like I said, irú àwọn bàbá tá a lè lòrè tó máa dùn yín tẹ́ ẹ máa mọ bó ṣe rí lára. Ó jáde ó pè yín oníyà ní dìgbòlugi, àwa pẹ̀rú bàbá yìí náà ní dìgbòlugi, ẹ lè sunkún. Ó ti yé, ó jí ó pè ìyá oníyà ní dìgbòlugi, bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni, a ní fọ́tò bàbá ẹ̀, a sì ń gbé bàbá ẹ̀ bọ̀. Ṣùgbọ́n a máa wá wá irú èèyàn tó máa dùn òun náà bí bàbá yìí. A sì máa lọ kó àwọn àáfàá tó tún ju bàbá yìí lọ, gbogbo yín
lẹ máa jẹ dìgbòlugi níbí. Sórí tẹ bá bọ́ nínú eléyìí mọ bó ṣe tẹ bá ti rí àwọn ọmọ olórí burúkú tẹ tọ́ tó lọ ń pe àwọn aráàta ní dìgbòlugi tètè pè wọ́n. Ní ministry Lizzy Anjorin nìkan ṣoṣo ló ń defend gbogbo àwọn àfáà àtàwọn pásítọ̀ lọ́wọ́ àwọn ẹ̀dá tó ń hùwà bí ọmọ Shehu ṣe ń hùwà. So ẹ ti gbàgbé láàrin ìṣẹ́jú kan pé Lizzy Anjorin ló defend bàbá yìí. Same Lizzy yìí tí ọmọ Shehu tó ń pè ní dìgbòlugi mo mọ̀ọ́mọ̀ fi fọ́tò bàbá yìí sí ni. Ǹjẹ́ ẹ rí ọmọ Shehu kó defend bàbá tó kú yẹn? Bàbá Buhari. Ǹjẹ́ ẹ rí ẹni àfáà kankan kó defend bàbá yẹn? Do you understand? Mo fẹ́ mọ̀ kí ni contributions àwọn àfáà lórí ọmọ olórí burúkú ọmọ Shehu yìí pẹ̀lú ìwà tí Shehu wù ọmọ Shehu wù. By in history èmi ni mo kọ́kọ́ sọ fún yín bí wípé ọmọ ọdún 10 ni bàbá Muyideen Ajani Bello ló ti gba award sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń gbé òpó Islam kiri. Èmi ni mo sọ fún yín bí bàbá Ajani Bello ṣe tóbi tó nínú Islam. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ kéwú tẹ́ kàwé mọ̀ ìsì bàbá Ajani Bello tó tọ́ sí irú ọmọ olórí burúkú tí yẹ máa mọ sàárẹ̀ ẹ̀ tó ń pèrè lọ́mọ Shehu kó wá máa pe ẹni tó ń defend àwọn àfáà yín ní dìgbòlugi. Ẹ rí wípé ọjọ́ pẹ́ aṣiwèrè gbàgbé oore. Bàbá tí mo gbé fọ́tò ẹ̀ síbẹ̀ yìí question ni mo sì fẹ́ béèrè. Mo mọ̀ pé mo ní fọ́tò bàbá ọmọ Shehu yìí lọ́wọ́, mo ní fọ́tò ìyá ẹ̀. Àsìkò ti tó tá a máa bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn sí ọ̀nà Ọlọ́run. Èyí tó bá behave tó sásábẹ̀ Islam tó hùwà bí ọ̀tá Islam àbójú ẹ̀jẹ̀ ń bí. How can you stoop so low láti pe mùsùlùmí tí kò wá fún ẹ tó ti ń jagun tí ẹ bọ̀ tí gbogbo yín rí nǹkan tó ń ṣe fún? Kò dẹ̀ tó wá dúró lórí títí ẹ̀ ó tún sì ń gbèjà àwọn àfáà tí wọ́n ń bà lórúkọ jẹ́. Ó sì ń gbèjà àwọn pásítọ̀ tí wọ́n ń bà lórúkọ jẹ́. Ó ń gbèjà àwọn ọmọ Yorùbá tó ti gòkè tá a fẹ́ kán wálẹ̀. Ìwọ wá jáde ìwọ ọmọ Shehu tí wọ́n ka orí èèyàn mọ́ bàbá ẹ lọ́wọ́ àbí detention ọlọ́pàá kan ní bàbá ẹ kú sí. Ó wá ń pe irú ẹ̀dá bẹ́ẹ̀ tó ní ọmọ ó ní ọkọ àgbàlagbà ó wà nílùú Ìkìrun ó wà níkirè ó wà nílùú Ìkirè ó wá ń sọ fún ẹni tí kò ṣẹ̀ tí kò rò ẹ́ tó ní ọmọ tó dàgbà tó ní ọkọ tó ní ọmọ òkókó lọ́wọ́ ó wá ń pè ní dìgbòlugi. Kò sí àfáà tó súnmọ́ ẹ ọmọ Shehu tí mi ò ní hùwà dìgbòlugi fún. Ẹ̀yin àfáà tẹ̀sùn mọ́ ọmọ Shehu ẹ sun ẹkún. Oh my goodness, ẹ sun ṣégi ẹkún. Wọ́n ti fún mi ní fọ́tò gbogbo yín, màá ṣe ṣóò fún yín. Oh my goodness, eléyìí máa jẹ́ òpin ọmọ Shehu, òpin ọmọ Shehu lórí cyberspace láti lọ máa bú èèyàn tí kò ṣẹ̀. Islam lèmi ń sọ fún yín tó bá jẹ́ pé ó níbi kan tèmi ti gba agbára ọgbọ́n ìmọ̀ òye bá ṣe ń ṣokòwò bá ṣe ń jẹyàn Islam pẹ̀lú nǹkan tó ràn mí lọ́wọ́ because mo ní oore ọ̀fẹ́ mo dé Mẹ́kà mo lọ sí Mẹ́kà lẹ́ẹ̀méje mo lọ sí Kuwait mo lọ sí Brunei mo ti lọ sí a lot of Muslim countries mo rí nǹkan tó ń jẹ́ Islam. Wọ́n máa kọ́ ti sáìdì wa wọ́n gbé sórí íńtánẹ́ẹ̀tì bọ́ ẹ ṣe fáànà bí gangan nìyẹn. Àwọn olórí burúkú àwọn bí àwọn ọmọ Shehu àtàwọn tó tẹ̀lé àwọn ọmọ Shehu àwọn olórí burúkú àwọn olòṣì ò ní tẹ̀lé wọn. Islam ní kó bọ́ sórí social media kó sọ fún ìyá oníyà kó sọ pé dìgbòlugi ni. As a matter of fact tó bá ti sọ bẹ́ẹ̀ gbogbo ègúnú alukoran tó lọ pè ìyá oníyà tó pè bàbá òun bàbá ẹni tí ò wá fún ẹ tó lọ fún tó bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo ègúnú koran ti jẹ́ titi ẹ already. Bye bye guys. Allah akbar. Wallahi wọ́n múná dé. Wallahi wọ́n múná dé. Allahu akbar. Ẹ̀rí pọ́n múná dé. Kò síná látara tí mo ṣe ṣó. Kò síná. Ẹ̀rí pé báyìí conclude báyìí. Ẹ̀rí pọ́n múná dé. Wow. Ṣáwà ò ti ṣiṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ táwọn àfáà kan tán sásábẹ́ Islam tán ṣaburú. Iṣẹ́ tó yẹ kán ṣe
kán gbà tọ́lọ́run tí wọ́n rí ṣe òun lóbìnrin bìnrin ló ń ṣe. ọmọ Ṣéhù pàdé mi lálẹ́ tí ẹ ta lọ́wọ́.